Ẹ kú dédé àsìkò gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi lélòkó tàbí lẹ́yìn òde, jẹ́ kí a gbàdúrà. Bàbá wa olùfẹ́ wa wọn aláàánú ibi ìṣáájú wa, àgbẹ̀yìnga sẹ́yìn lọ́ba fún oore ọ̀fẹ́ ńláńlá láti tún rí ọjọ́ ẹtì mìíràn nínú oṣù karùn-ún, oṣù oore ọ̀fẹ́. A sì gbàdúrà wípé gbogbo ohun tó jẹ́ ẹtì nínú ayé wa, ẹ̀yin Olúwa yóò bá wa yanjú rẹ̀, ó sì fún wa ní àṣeyọrí pọ́nbélé. Ọlọ́run aláàánú wa, ọ̀rọ̀ tí a ó sì gbọ́ lẹ́nu yóò ṣe ayé ọkàn àti ara wa ní rere o, kò ní lòdì sí wa ní ọjọ́ ìdájọ́. Nítorí tí a gbàdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn Enoch Adéjàre Adébóyè kọ, èní ọjọ́ ẹtì ọjọ́ 23 oṣù karùn-ún. Àkòrí tí a ó gbéyẹ̀wò sọ pé ìpèníjà ní ayé, ìpèníjà ní ayé. Àmọ́ àkọ́sórí wa nínú ìwé Òwe orí ìkejìlá ẹsẹ̀ ìkẹrìnléníogún, ìwé Òwe orí ìkejìlá ẹsẹ̀ ìkẹrìnléníogún. Ọwọ́ àìsọ̀lẹ yóò jọba, ṣùgbọ́n ọ̀lẹ ṣíṣe a máa yọrí sí sísìnrú. Nígbà tí a mú bíbélì kíkà wá nínú ìwé oníwàásù, ìwé oníwàásù orí ìkejìlá ẹsẹ̀ ìkíní dé ìkeje, ìwé oníwàásù orí ìkejìlá ẹsẹ̀ ìkíní dé ìkeje. Rántí ẹlẹ́dàá rẹ nísinsìnyí ní ọjọ́ ìwé rẹ, nígbà tí ọjọ́ ibi kò tíì dé àti tí ọdún kò tíì súnmọ́ etílé, nígbà tí ìwọ yóò wí pé èmi kò ní inú dídùn nínú wọn. Nígbà tí oòrùn tàbí ìmọ́lẹ̀ tàbí òṣùpá tàbí àwọn ìràwọ̀ kò tíì ṣe òkùnkùn, àti tí àwọn àwọsánmọ̀ kò tíì tú padà lẹ́yìn ọjọ́. Ní ọjọ́ tí àwọn olùṣọ́ ilẹ̀ yóò wárìrì àti àwọn ọkùnrin alágbára yóò tẹrí wọn ba, àwọn òòlọ̀ yóò sì dákẹ́ nítorí wọn kò tó nǹkan, àti àwọn tí ń wòde lójú fèrèsé yóò sú òkùnkùn, tí ilẹ̀ yóò sì ṣe ní ìgboro. Nígbà tí ìró ọlọ yóò rẹlẹ̀, tí yóò sì dìde ní ohùn kíkẹ́ ẹyẹ, àti tí gbogbo àwọn obìnrin orin yóò rẹ̀ sílẹ̀, àti pẹ̀lú tí wọn ó bẹ̀rù ibi tí ó ga, tí ìwárìrì yóò sì wà ní ọ̀nà, àti tí igi almodu yóò tanná, tí ẹlẹ́ngà yóò di ẹ̀rù, tí ìfẹ́ yóò sì sá, nítorí ọkùnrin lọ sí ilé rẹ̀ pípé, àti asọ̀fọ̀ yóò sì máa yíde káàkiri. Tàbí kí okùn fàdákà kí ó tó tú, tàbí kí ọpọ́n wúrà kí ó tó fọ́, tàbí kí isà kí ó tó fọ́ ní ibi ìsun, tàbí kí àyíká kẹ̀kẹ́ kí ó tó kan ní ibi kànga. Nígbà tí erùpẹ̀ yóò padà sí ilẹ̀ ibi tí ó ti wá, nígbà tí erùpẹ̀ yóò padà sí ilẹ̀ ibi tí ó ti wá, ẹ̀mí yóò sì padà tọ̀ Ọlọ́run tí ó fúnfún ni. Wàyí, ẹ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ láti gbọ́n tí olùṣọ́ àgùntàn Enoch Adéjàre Adébóyè ní fún wa ní èní o. Òǹkọ̀wé kan ní ìgbà kan sọ pé ìpèníjà ni ayé jẹ́ o, dojúkọ o. Màá tún tẹ̀síwájú láti sọ pé dìde kí o borí rẹ̀. Àmọ́ sálóde òní púpọ̀ nínú àwọn ọ̀dọ́ wa, wọ́n wá ayé ìrọ̀rùn ni. Kò sí ayé ìrọ̀rùn o. Nígbà tí mo wà ní ilé ẹ̀kọ́ girama, olùkọ́ mi kọ́ mi pé gbogbo ènìyàn ló mú ìrọ̀rí wá sí ayé yìí o, tí wọ́n sì gbọ́dọ̀ lò kí wọ́n tó padà lọ. Gbogbo ènìyàn tó mú ìrọ̀rí wá sí ayé, wọ́n gbọ́dọ̀ lò kí wọ́n tó padà lọ. Tí àwọn ènìyàn kan tí wọ́n bá yàn láti má lo ìrọ̀rí wọn náà nígbà tí wọ́n jẹ́ ọ̀dọ́, wọ́n ò ní láti lò ó nígbà tí wọ́n bá dàgbà. Gẹ́gẹ́ bí olùkọ́ mi ṣe sọ, ìrọ̀rí yìí dúró fún wàhálà, ìpọ́njú. Tí àwọn ọ̀dọ́ bá yàn láti gbé ìfẹ́kùfẹ́ sí ẹ̀gbẹ́ kan, tí wọ́n sì la ìrora àti ìkóra ẹni ní ìjánu kọjá láti kàwé, láti ṣiṣẹ́ kárakára, tí wọ́n sì tọ́jú ìbáṣepọ̀ tó tọ́ ní ìgbà ọ̀dọ́ wọn, wọn yóò gbádùn ọjọ́ ogbó wọn. Àmọ́ ṣá, tí wọ́n bá yàn láti máa jayé kiri, tí wọ́n sì ń fi ìgbà ọ̀dọ́ wọn ṣeré, nígbà tí wọ́n bá dàgbà, ó ṣeé ṣe kí wọ́n dá wà ní àwọn nìkan o, tàbí kí wọ́n ní láti ṣiṣẹ́ àṣekára kí wọ́n tó jẹun. Ohun tí olùkọ́ mi pè ní ìrọ̀rí ni a rí nínú bíbélì wa lénìí gẹ́gẹ́ bí àjàgà. Ẹkùn Jeremáyà orí 3 ẹsẹ̀ 17. Ó dára fún ènìyàn láti gbé àjàgà náà nígbà tí ó wà ní èwe. Ṣàkíyèsí pé ibi bíbélì kíkà tó wà lókè yìí kò sọ pé àjàgà, ṣùgbọ́n
àjàgà náà lọ́nà mìíràn. Ẹnì kọ̀ọ̀kan ló ní àjàgà àti pé ó dára fún ènìyàn láti gbé àjàgà náà ní ọ̀dọ́. Àwọn tí kò fẹ́ gbé àjàgà wọn nígbà tí wọ́n jẹ́ ọ̀dọ́, wọ́n jẹ́ ọ̀lẹ. Àbí àwọn ènìyàn díẹ̀ sí ìdílé ọba, ṣùgbọ́n wọ́n lè má ní àǹfààní láti darí tí wọ́n bá ya ọ̀lẹ. Tàwa ni ó ní ẹ̀tọ́ láti darí wàyí o. Ẹnikẹ́ni tó bá fẹ́ ẹnikẹ́ni tó bá ṣe láti darí, ó gbọ́dọ̀ ṣetán láti ṣiṣẹ́ takuntakun. Àwọn tó bá fẹ́ darí, wọ́n gbọ́dọ̀ ṣetán láti gbé àjàgà wọn nígbà ọ̀dọ́ wọn. Bí o bá ṣe fẹ́ gbé ìgbé ayé ìrọ̀rùn pẹ̀lú bí ọ̀dọ́, nígbà náà ni o kò ṣetán láti darí. Tí o bá ti fẹ́ gbé ìgbé ayé ìrọ̀rùn, dídarí jẹ́ iṣẹ́ takuntakun. Àwọn tó sì láápọn nìkan ni yóò darí. Bí ẹsẹ̀ àkọ́sórí òní ṣe sọ fún wa, kò sí ọ̀nà tó rọrùn sí ibi àṣeyọrí o. Pé ẹni tó bí ènìyàn ó ṣe àṣeyọrí kò túmọ̀ sí wípé ẹni tí ó bí sínú ayé yóò ṣe àṣeyọrí. Bí o bá ṣe jẹ́ ọ̀dọ́, tí o bá fẹ́ jọba láyé gẹ́gẹ́ bí aláṣẹ, gẹ́gẹ́ bí ọ̀dọ́, sá fún ìmẹ́lẹ́ o. Ṣiṣẹ́, rántí ẹlẹ́dàá rẹ ní ìgbà èwe rẹ, nígbà tí ọjọ́ ibi kò tíì dé. Ìwé Oníwàásù orí 12 ẹsẹ̀ 1. Ìwọ kọ́ ló ní ayé rẹ o. Gbé àgbélébù rẹ kí o sì tẹ̀lé Jésù, kí ó bá lè dára fún ọ, ní gbogbo ọjọ́ ayé rẹ. Kókó ọ̀rọ̀ àwọn tó jọba ní ayé jẹ́ àwọn tó láápọn. Ìjà sọ pé bàbá mi, Olúwa fún mi ní oore ọ̀fẹ́ láti ní àápọn, kí n gbé àgbélébù mi, kí n lè jọba, kí n sì lè darí, kí n sì lè ní ìtọ́ni rẹ. Olúwa yóò sì ràn wá lọ́wọ́ ní orúkọ Jésù. Olúbùkọ́lá Ayako ní orúkọ mi. Ẹ máa bá mi like, ẹ máa share, ẹ máa comment nípa ẹ̀, káwọn ènìyàn kí wọ́n lè jẹ àǹfààní ọ̀run ṣíṣí Yorùbá. Ó dàbọ̀.